àṣìta ìbọn ṣekú pa ọ̀dọ́mọbìnrin ọmọ ọdún 14 nínú ilé, ìwádìí bẹ̀rẹ̀. àṣìta ìbọn ti ṣekú pa ọ̀dọ́mọbìnrin ọmọ ọdún 14 kan ní ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno. lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún mọ̀ ṣẹlẹ̀ nígbà tí ọ̀dọ́mọbìnrin náà wà nínú ilé pẹ̀lú ẹbí rẹ̀ nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fáyítì Maiduguri UMTH. àjọ Amnesty International ó mà sọ pé ọta ìbọn àwọn sójà kan tí wọ́n ń fi ìdùnnú tí wọ́n fi ń yìnbọn sókè níbi ayẹyẹ ìgbéyàwó kan ó mà lọ bá ọmọbìnrin náà ní inú ilé tó wà. àmọ́ ojú òpó kan tó máa ń fi oríṣiríṣi fídíò sórí ayélujára nípa àwọn ọmọ ogun mà sọ pé ikọ̀ fìjìláńtè CJTF ìmọ̀ ló mà yìnbọn ọ̀hún. ikọ̀ ọmọ ogun Operation Adinkai òun náà mà sọ pé ikọ̀ fìjìláńtè CJTF ìmọ̀ ló mà yìnbọn ọ̀hún kì í ṣe àwọn sójà. ọ̀gá ikọ̀ náà ó ní ìwádìí àwọn ó mà fi hàn pé àwọn fìjìláńtè ìmọ̀ ló mà yìnbọn sókè tí wọ́n fi ń dáwọ́ dùnnú ayẹyẹ ìgbéyàwó kan tó máa ń lọ nínú ilé kan. ó ní láti bẹ̀ ìní ọta ìbọn ti lọ bá ọ̀dọ́mọbìnrin tó máa wà nínú ilé pẹ̀lú ẹbí rẹ̀. iléeṣẹ́ ológun ní ìwà àìbìkítà làwọn tó ń yìnbọn náà tí wọ́n mọ̀ wù àti pé iléeṣẹ́ ọmọ ogun ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àwọn tó yìnbọn pa ọ̀dọ́mọbìnrin náà. ikọ̀ Operation Adinkai ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí ọ̀dọ́mọbìnrin náà. wọ́n sì tún rọ àwọn èèyàn wípé kí wọ́n yéé gbé ìròyìn òfegè kiri lórí ìṣẹ̀lẹ̀ náà. ẹnìkan tó súnmọ́ ẹbí ọ̀dọ́mọbìnrin náà ó ṣàlàyé wípé nínú ìdùnnú ìní ọmọ náà wà kí ọta ìbọn tó lọ bá. àwọn ẹbí àti ọ̀rẹ́ wọ́n ń béèrè fún ìwádìí tó fẹsẹ̀ múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí wọ́n sin òkú rẹ̀ lánàá ọjọ́ àìkú Sunday. àjọ Amnesty International òun náà mà korojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n sì ti ké pe ìjọba láti ṣèwádìí nǹkan tó ṣẹlẹ̀ gan-an. àjọ Amnesty International ó wá rọ ìjọba nínú àtẹ̀jáde kan tó fi síta láti kéde ààbọ̀ ìwádìí ìṣẹ̀lẹ̀ náà kí gbogbo èèyàn lè mọ ohun tó ṣẹlẹ̀ ní pàtó. Amnesty International ó ní ìjọba gbọ́dọ̀ pèsè ètò ààbò tó péye fún aráàlú kí wọ́n sì fi ọwọ́ òfin kí wọ́n fi mú àwọn tó bá wà nídìí ìwà àbàjẹ́. ìṣẹ̀lẹ̀ yìí ó tún ti jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kí wọ́n máa kọminú lórí báwọn elétò ààbò bí wọ́n ṣe máa ń fi ìbọn yínyìn tí wọ́n máa fi ń dáwọ́ dùnnú torí ewu tó wà níbẹ̀. kí Ọlọ́run ọba Elédùmarè kó mọ̀ mọ́ sọ wa o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí i létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. a kú iṣẹ́ látàárọ̀ èmi àti ìrè akúkú máa ráàánú gbà láṣẹ Èdùmàrè.